Ìṣẹ̀ṣẹ̀dé, the red line. Àlàáfíà fún gbogbo ojú tó ń wò mí. Happy Ìṣẹ̀ṣẹ̀dé, agbó atọ́ fún gbogbo ọmọ Yorùbá wa, Yorùbá lẹ́yìn máa ń sọ. In fact, mo fọ́ ọ ní on the 20th of August tó kọjá lọ yìí. Àwa náà máa gbọ̀lùdé níbi iṣẹ́ tá a jókòó sílé tá a yọ̀tọ̀ mi. Ǹjẹ́ kí ló ń ṣe? Wọ́n ní wọ́n ń ṣe ọdún ìṣẹ̀ṣe, mo ní ó ga ọ́. Àwọn oníṣẹ̀ṣe náà wọ́n ti ní holiday tiwọn. Ní tiẹ̀ mọ̀ bóyá kí n sọ pé ó dùn mí ni àbó dùn mọ́ mi. But whichever one tí ò bá jẹ nínú méjèèjì, the fact remains that Ìṣẹ̀ṣe Day has come to stay. So it is in that spirit of Ìṣẹ̀ṣe Day ni mo fi kí ọ̀rẹ́ mi yìí Benny ẹ máa mọ̀ náà. Gbajúgbajà olórin tó máa ń fi orin gbé ìbọ̀rìṣà lárugẹ nílẹ̀ Yorùbá yẹn. It is in that spirit ni mo fi kí wípé kí ni ó kú ọdún ìṣẹ̀ṣe. Àfi bẹ́ẹ̀ ni pé òun náà read mind mi ló bá fún mi lésì wípé kí ni ọdún ìṣẹ̀ṣe tí mò ń kí òun yìí ṣé ó dùn mọ́ mi nínú, ṣó dénú ọkàn mi àbí tẹ̀kíyà ni mò ń ṣe. Èmi náà tẹ̀ wá kí tán ni mo wá rò wípé ṣé nǹkan tí mo dẹ̀ ń ṣe ṣó bójú mu gẹ́gẹ́ bí mùsùlùmí. Mò ń kí abọ̀rìṣà pé ó kú ọdún ìṣẹ̀ṣe. Ṣé mò ń fi ọ̀rọ̀ yìí, ṣé mo fi ń encourage ìbọ̀rìṣà kó máa gbòòrò sí nílẹ̀ Yorùbá ni? Ṣé mo wípé lè blame our Muslim? We have a party for idolatry practices, probably due to our history as Muslims. Pàápàá jùlọ the violent interaction that our prophet Muhammad tí wọ́n ní pẹ̀lú àwọn abọ̀rìṣà. So ó máa fẹ́ jẹ́ ká ní dislike and apathy fún anything tó bá wà related sí idolatry practices. Ṣùgbọ́n ìgbà tí mo tẹ̀ wá ronú sí kíní ìdàdà mo àwọn ti Quran chapter 4 verse 36 níbi tí Ọlọ́run ti sọ wípé kíni ká ṣe dáadáa sí gbogbo àwọn oníbọ̀ wa. Mo dẹ̀ wò pé nínú verse yẹn kò sí níbẹ̀ tí Ọlọ́run ti dá yàtọ̀ wípé kíni o gbogbo àwọn oníbọ̀ wa ni ká ṣe dáadáa sí àyàfi àwọn tó bá jẹ́ abọ̀rìṣà. Ǹjẹ́ káwa wá ṣe bí alákatakítí ń sìn káwa bá Ọlọ́run fi síbẹ̀? Ṣé Ọlọ́run gbàgbé ni? Ọlọ́run ò gbàgbé. Ọlọ́run mọ̀ wípé àwọn ìgbà míì máa wà tó jẹ́ wípé àwọn oníbọ̀ wa míì náà wọ́n máa jẹ́ àwọn tó ń ṣe Muslim. So Ọlọ́run ní ká ṣe dáadáa sí gbogbo wọn. So àwọn ò wá ní ṣe iṣẹ́ alákatakítí ń sìn káwa bá Ọlọ́run fi síbẹ̀ wípé gbogbo àwọn oníbọ̀ wa la máa ṣe dáadáa sí àyàfi àwọn abọ̀rìṣà. So a máa ṣe dáadáa sí wọn, ìbọ̀rìṣà nìkan là ní ṣe. Kò sí láburú níbẹ̀ tí a bá pe ìwọ wípé kí ni a jọ jẹ́ ọmọ Yorùbá kan náà, kò sí láburú níbẹ̀. Èèyàn kan sọ̀rọ̀ kan níjọ́ kan, ó ní wípé kí ni bí ẹ̀sìn ṣe ṣe kàkà tó, ó ní èèyàn lè bínú kó sọ pé òun ò ṣẹ̀sìn ẹ̀ mọ́. Ó ní ṣùgbọ́n ìran tó ti jáde, ó ní ò lè bínú kó sọ pé òun ò ṣe ìran yẹn mọ́. Ẹ̀jẹ̀ ìran yẹn, ẹ̀jẹ̀ Yorùbá tó ń ṣàn lára wa yẹn, a lè bínú ká sọ pé a fẹ́ fọ̀ dànù. DNA Yorùbá tó wà nínú ara wa yẹn, a lè bínú pé ká sọ pé a fẹ́ há dànù. Nítorí náà kò sí láburú níbẹ̀ tí a bá pé ìwọ wípé a jọ jẹ́ ọmọ Yorùbá, tá bá kí wọn wípé kí ni wọ́n kú ọdún ìṣẹ̀ṣe. Ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ boundary wa, a gbọ́dọ̀ mọ red line tí Ọlọ́run ti set fún wa nínú Quran, tó ti set fún wa nínú ẹ̀sìn wa. Ó gbọ́dọ̀ wà etched in our memory, in the memory of every Muslim wípé there is a red line we must not cross, and that red line is that we must not participate in idolatry practices. So gbogbo ìrántí yẹn la máa ṣe fúnra wa nínú fídíò yìí wípé kí ni bó tilẹ̀ jẹ́ wípé ìgbàláyé wà wípé a lè fìfẹ́ hàn sí àwọn ọmọ ìyá wa yìí, a lè ṣe dáadáa sí àwọn oníṣẹ̀ṣe, a lè kí wọn wípé kí ni wọ́n kú ọdún ìṣẹ̀ṣe. A gbọ́dọ̀ gbàgbé red line tó wà nínú ẹ̀sìn wa wípé kí ni a gbọ́dọ̀ participate nínú ìbọ̀rìṣà. Gbogbo ìrántí yẹn la máa ṣe fún wa nínú fídíò yìí. O má wọ̀ kúrò, èmi ò lè jí ìrìn àlàáfíà yẹn fún àwọn ọmọ mi. Ọmọ Yorùbá ni mí, tí mi bá jẹ́ Yorùbá mi ò lè jẹ́ Mùsùlùmí. Mùsùlùmí wá ní mí wo bàbá nàbí, ṣùgbọ́n yóò sọ pé kí n máa sọ̀kò sílé bàbá mi. Ìṣẹ̀ṣe àwa bá láyé ni, bàbá tó bí bàbá tèmi oníṣẹ̀ṣe ni wọ́n, ṣùgbọ́n wọ́n ti gbé wa sínú Islam, àgbà bẹ́ẹ̀ àgbà bá nàbí sallallahu alaihi wasallam. Èyí ò ní pé ká wá máa sọ̀kò sínú ilé bàbá wa. Ìwọ ọmọ Yorùbá tó o bá sọ pé torí pé o gbẹ̀sìn, o gba Kírísítẹ́nì, o gba Mùsùlùmí, o wá ń sọ̀kò sílé bàbá ẹ̀, ọmọ àlè ni ẹ́. Àfáwọn yẹn bá egungun ya fọ́tò, that is a good one for humanity. Ẹ̀sìn ò fàjà wà láì, kólúkálùkù kọ́ ọmọ boundary ẹ̀ ni. And fẹ̀kọ̀tẹ́lẹ̀ náà àwa Yorùbá, religion or no religion, we have this love in our blood and it is a good faith we must maintain. A kò gbọ́dọ̀ gbàgbé the red line tó náà ti set fún wa nínú Quran, nínú Islam wípé kí ni a gbọ́dọ̀ cross, a gbọ́dọ̀ bá wọn lọ́wọ́ nínú
ìbọ̀rìṣà. So ìrántí ẹni àwa máa ṣe fúnra wa. Jẹ́ ká kọ́kọ́ lọ sí Quran chapter 39 verse 64 àyíká wípé say ìwà ànábì sọ fún wọn o, is it other than God you instruct me to worship, you ignorant ones? Ṣé ẹ̀wọ̀n àìní ni ẹ̀yin abọ̀rìṣà mẹ́ka? Ṣé ẹlòmíì lẹ́yìn ní kéyìí máa jọ́sìn fún yàtọ̀ sí Ọlọ́run bá tí ó dá mi ni? Verse 65, it was revealed to you and to those before you. A fi mọ̀ wá, a fi mọ̀ yín, a fi mọ̀ àwọn tó wá síwájú wa wípé kí ni, that if you idolize, tí ẹ̀yin bá lọ́wọ́ nínú ìbọ̀rìṣà bó tilẹ̀ wù kó kéré mọ́ o, your works will be in vain. Iṣẹ́ yín ẹ máa pàdánù gbogbo iṣẹ́ tẹ́ bá ti ṣe síwájú Ọlọ́run. Gbogbo dáadáa tẹ́ bá ti ṣe síwájú Ọlọ́run, ìbọ̀rìṣà tó tọwọ́ bọ̀ yẹn ó máa bàjẹ́ níwájú Ọlọ́run, and you be of the loss. Ẹ̀yin máa wà lánàá àwọn tó yẹ kí ni wọ́n máa wà lẹ́nu òfò ní ọjọ́ ìgbéǹde àlìkìyámọ̀. Verse 66, rather worship God. Ẹ má ṣe yẹn o, Ọlọ́run ní kí ẹ̀yin jọ́sìn fún and be of those who appreciate. Ẹ wà appreciative, ẹ wà lára àwọn tó yẹ pé wọ́n dúpẹ́ fọ́lọ́run. Ṣé rí ìbọ̀rìṣà ó jẹ́ kí ni pé kéèyàn fọ́nú fọ́ra kó má mọ̀ pé Ọlọ́run lè bá téèyàn dúpẹ́ fún nígbà tí Ọlọ́run tó já pé òun ló dá gbogbo nǹkan, tí wọ́n wá lọ ń gbé homage, tó lọ ń gbé respect, tó lọ ń forí balẹ̀ fún nǹkan míì, tó lọ ń fún nǹkan míì ní ọ̀wọ̀ tó yẹ kó fún Ọlọ́run, ara àìmoore ni. Òun náà ṣe sọ fún wa pé kí ni, rather worship God and be of the appreciative. Ọlọ́run ní kẹ́ ẹ jọ́sìn fún Ọlọ́run, òun ní kẹ́ ẹ jọ́sìn fún, kẹ́ẹ̀dẹ̀ wà nínú ara àwọn tó yẹ pé kí ni wọ́n mọ oore tí Ọlọ́run ṣe fún yín nítorí pé kí ni òun ni ó dá yín. Ṣé rí Arabic version verse yìí ó tẹ̀ tí wá wà pointed, ẹ bá kà ní Arabic version. Mo máa ń encourage àwọn èèyàn wípé kí wọ́n máa ka Quran nínú language tó bá yẹ pé kí ni wọ́n bá wà comfortable with, but ẹ bá ka Arabic version yìí ẹ̀rí bó ṣe wà pointed. Ọlọ́run sọ wípé kí ni kúlù wà náà sọ fún wọn, afàgẹ́rà láì tẹ̀mú rí ni àyò àjà ìlú náà, ja ìlú náà ẹ̀yin aláìmọ̀kan mẹ́ka, ẹ̀yin abọ̀rìṣà. Ṣé nǹkan mi lẹ́yìn ní kéyìn máa jọ́sìn fún yàtọ̀ sí Ọlọ́run bá tó dá wa ni? Wàlà kọ́dé ìrírí àìlèkà á ti fi mọ̀ yín, wà òrírí àlẹ́sí náà mi kọ̀ bìlíkà á fi mú àwọn tó lọ síwájú yín wípé kí ni làyín àṣìrákítà wípé tẹ̀yìn bá ṣẹbọ sọ́lọ́run ọba o láyà bá tọ̀nà àmọ́ olùkà gbogbo iṣẹ́ yín á bàjẹ́ wà látẹ̀kùn nana mínàlẹ̀ àṣírín ẹ̀dẹ̀ máa wà nínú ẹni òfò. Bàlíláhà fàhábùd, Ọlọ́run yín ni kẹ́yìn jọ́sìn fún o, ẹ̀yin abọ̀rìṣà o, Ọlọ́run ní kẹ́ jọ́sìn fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ fásì yìí o. Bàlíláhà fàhábùd wà kún mínàlẹ̀ ṣàkírin, kẹ́ wá wà nínú àwọn tó yẹ pé kí ni wọ́n dúpẹ́ fún Ọlọ́run ọba. So ilé jẹ́ ìrántí àkọ́kọ́ tí a máa ṣe fún wa wípé kí ni ìbọ̀rìṣà jẹ́ àìmoore sí Ọlọ́run ọba, nítorí pé kí ni Ọlọ́run ọba ló dá wa, ló dá gbogbo nǹkan. Tá bá lọ ń tọwọ́ bọ ìbọ̀rìṣà, ó jẹ́ nǹkan tó burú jáì, ìwà àìmoore ni. Wọ́n dẹ̀ ní pé kí ni ìṣó, àwọn bàbá nílẹ̀ Yorùbá wọ́n ní ìṣó lọ́lọ́kùnrin fi ń dúpẹ́. ẹjọ́ ṣé kò tó yẹ ká fi dúpẹ́ fún Ọlọ́run ni wípé kí ni àwọn respect tó due fún Ọlọ́run, gbogbo àwọn veneration tó due fún Ọlọ́run, gbogbo àwọn obligation tó due fún Ọlọ́run ká lọ máa gbé fún àwọn nǹkan tó jẹ́ pé inanimate object ni wọ́n. So eléyìí jẹ́ nǹkan tí ó burú jáì. Ẹ jẹ́ ká lọ sí inú àwọn other verses of the scriptures. Ìwọ mùsùlùmí tó ń wò mí, bóyá wàá fẹ́ máa wò pé àwọn alálọ́dún àwọn ọmọ pọ̀ jàre, ẹbọ kékeré ṣó wá bẹ́ẹ̀ sì jẹ́ ni. Jẹ́ ká tó wá lọ sínú scriptures àwọn tí a ti fún ní ìwé síwájú ànágbà Muhammad, ká lọ wo kí ni ìyà tí Ọlọ́run kọ sí ìbọ̀rìṣà. Ilé adé tí máa jẹ́ ìrántí fún àwọn Christian brothers wa. À ń yọ ọgbọ́n wípé kí ni Ọlọ́run pàdé àpòpọ̀ mọ́ àwọn abọ̀rìṣà lórí mùsùlùmí. Mọ́ tẹ́ ń ṣe o, bóyá ẹ ti gbàgbé àwọn nǹkan tí Ọlọ́run fi mọ̀ yín nínú ìwé yín ni. A lè ti máa jẹ́ kí ó máa rinlẹ̀ lọ́kàn wa mùsùlùmí náà wípé kí ni ànágbà Muhammad kọ́ ló mú tuntun wá, látètè kọ́ sí lọ́nà ti hate ìbọ̀rìṣà. So ẹ jẹ́ ká lọ sí Exodus chapter 20 verse 4. Ọlọ́run sọ fún àwọn ọmọ Israel, àwọn tí Ọlọ́run ti mú ní ààyò síwájú kí àwọn mùsùlùmí tó dé. Ọlọ́run sọ wípé kí ni, you shall not make for yourself an image in the form of anything in heaven above. Ẹ̀yin ò gbọ́dọ̀ mọ ìrékèrè fúnra yín tó wá jọ nǹkan kan tó wà ní ọ̀run, tó wà ní òkè yín, or on earth beneath, or in the waters below. Tàbí tó tún wá jọ nǹkan kan tó jẹ́ wípé kí ni ó fẹ́ dàbí nǹkan tó wà nínú ayé àbí tó wá jọ nǹkan kan tó wà nínú omi. Ẹ gbọ́dọ̀ mọ ìrékèrè. You shall not bow down to them or worship them. Ní verse 5 Ọlọ́run ní pé kí ni ẹ̀yin ò gbọ́dọ̀ kẹ́ṣe kí ni kẹ́ máa bow fún wọn. Mo yíká ọ̀tún, mo yíká òsì o, Ògún mo dé o, mo yí ẹ gbọ́dọ̀ ṣe yẹn, ẹ gbọ́dọ̀ bow down fún wọn, ẹ gbọ́dọ̀ sìn wọn, ẹ gbọ́dọ̀ máa fún wọn ní veneration, ẹ gbọ́dọ̀ máa fún wọn ní respect. For the Lord your God, I am a jealous God. Ọlọ́run bá yín tẹ̀ ń wò yìí o, bóyá ẹ mọ̀ ẹ̀yin Christian tẹ̀ ń padà pọ̀ mọ́ àwọn abọ̀rìṣà against Muslim ní ilẹ̀ Yorùbá. Bóyá ẹ mọ̀ ti wípé kí ni Ọlọ́run bá yín, ọba tó yẹ kí ni ọba owú ni o, punishing the children for the son of the parents to the third and fourth generation of those who hate him. Punishing the children, wọ́n máa fi ìyà jẹ ọmọ for the sin of the parents, fún ẹ̀ṣẹ̀ àwọn òbí ẹ̀,
to the third and fourth generation of those who hate me. Dé ìran kẹta sí ìran kẹrin fún àwọn tó bá yẹ pé kí ni wọ́n bá kórìíra mi. Ṣé ń gbọ́? Ibi tí èmi Ọlọ́run ọba tí ìyà mi le dé, tí ìfìyàjẹ mi, tí ìbúrú mi tó le dé ni wípé kí ni mo máa ń fìyà jẹ ọmọ fún ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀, fún ẹ̀ṣẹ̀ àwọn ìyá ẹ̀, fún ẹ̀ṣẹ̀ òbí ẹ̀, láti ìran kẹta títí dé ìran kẹrin fún àwọn tó bá ṣe kí ni tó bá kórìíra mi. Àṣé ìbọ̀rìṣà, àṣìbẹ́ ni pé èèyàn kórìíra Ọlọ́run ọba ni. Tó bá dẹ̀ fi kórìíra hàn sọ́lọ́run ọba tó dá òun àtayé ẹjọ́, kí lèèyàn ń pè fún yẹn? Ìbínú Ọlọ́run kọ́ lèèyàn ń wá yẹn. Òun ló fi máa jẹ́ pé ìbínú Ọlọ́run fi máa ń ga lórí ẹni tó bá yẹ pé kí ni tó bá ṣe ìbọ̀rìṣà. So kí lè máa jẹ́ ìrántí fún wa. But showing love to 1,000 generations of those who love me and keep my commandments. Ṣùgbọ́n àwọn tó sá fún ìbọ̀rìṣà o, èmi a máa fìfẹ́ hàn sí wọn, èmi Ọlọ́run mo máa fìfẹ́ hàn sí wọn. Fún àwọn tó bá yẹ pé ní tó sá fún ìbọ̀rìṣà tó dẹ̀ yẹ pé kí ni wọ́n fẹ́ràn mi, wọ́n dẹ̀ keep commandments, wọ́n pa òfin mi mọ́. Ṣùgbọ́n àwọn tó bá ti ń lọ́wọ́ sí ìbọ̀rìṣà, wọ́n jẹ́ kí n máa mọ̀ wípé àwọn kórìíra mi nìyẹn. Èmi Ọlọ́run, jealousy mi, it will burn against them. Èmi Ọlọ́run ọba owó ni mí. Ẹ̀mọ̀ téèyàn bá dẹ̀ wà jealous nípa nǹkan, kí ló máa ṣẹlẹ̀? Ẹni ẹ máa bínú sí ẹ. Ẹjọ́ ṣáwá lè gbà bínú Ọlọ́run ọba dúró. So kí lè máa jẹ́ ìrántí fún wa wípé kí ni a gbọ́dọ̀ ya erékèrè tó wá jọ nǹkan kan tó wà ní ọ̀run, tó jọ nǹkan kan tó wà ní ayé, tàbí tó wá jọ nǹkan tó wà nínú omi. Ká máa forí balẹ̀ fún, ká máa pọ́nlé, ká máa gbé ìpèsè fún. A gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ò fẹ́ kí a ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká lọ sí àwọn other verses of the scriptures. Ẹ̀yin ará, a ti sọ bí Ọlọ́run ṣe fi mọ àwọn ọmọlẹ́yìn Israel nígbà ayé Ànábì wa Músà wípé kí ni wọ́n gbọ́dọ̀ ya erékèrè, wọ́n gbọ́dọ̀ participate nínú ìbọ̀rìṣà. Ẹ jẹ́ ká tún wò nígbà tí àwọn ọmọ yẹn tún lọ tán, táwọn ọmọlẹ́yìn Jésù tún dé, Ọlọ́run tún fi mọ̀ wọ́n wípé kí ni ẹ gbọ́dọ̀ participate nínú ìbọ̀rìṣà. Ẹ jẹ́ ká lọ sí 1 Corinthians chapter 10 verse 14. Bóyá ìwọ míì tó jẹ́ Christian tó ń wò mí, bóyá àwọn máa rò wípé Old Testament nìyẹn, New Testament Jésù ti ṣú wálẹ̀. New Testament ò ṣí ẹlẹ́ o. Ìbọ̀rìṣà, it is wrong any day, anytime. Ní 1 Corinthians chapter 10 verse 14 àyíká wípé, therefore my friends, ẹ̀yin ọ̀rẹ́ mi, flee from idolatry. Ẹ sáré o, ẹ jìnnà tefetefe sí kí ni ìbọ̀rìṣà. Flee from idolatry. Tá bá lọ sí verse 22 àríkà wípé, are we trying to arouse the Lord's jealousy? Ẹjọ́ ṣé ẹ̀yin fẹ́ máa rú jealousy Ọlọ́run ọba ni? Ẹ fẹ́ máa rú pé kí Ọlọ́run ọba máa wà jealous? Ṣé ẹ̀yin fẹ́ máa rú jáde yẹn? Are we stronger than he? Ìwọ tó bá ń rú jealousy Ọlọ́run ọba, ṣé o wá lágbára jù Ọlọ́run ọba lọ? Nítorí pé kí ni tó wá ti rú jealousy èèyàn, òun pè fún ìbínú ẹ̀ nìyẹn, ṣé wá lágbára jù lọ? Nítorí náà kí ni ẹ̀yin ará, flee from idolatry. Ẹ̀yin Christian Nàìjíríà, ẹ̀yin Christian ilẹ̀ Yorùbá, ẹ jìnnà sí àwọn abọ̀rìṣà. Tẹ́ ẹ bá tiẹ̀ ní bá mùsùlùmí ṣe yẹn ni wípé kí ni ká lọ máa pàdé àpòpọ̀ mọ́ àwọn abọ̀rìṣà. Ṣé ti ẹ̀ rí ìwọ̀nba Christian ta ṣe rí lára yín wípé kí ni bóyá wọ́n ń de àṣẹ ní òkú pé bóyá wọ́n ń de ẹ̀ tún wá sínú mọ́lẹ̀ tó bright ju Christianity lọ. Ẹ má tún jẹ́ kí ìmọ́lẹ̀ ẹ̀kú tún wá kú tán lára yín by wípé kí ni ẹ lọ ń tọwọ́ bọ ìbọ̀rìṣà, ẹ lọ ń support ìbọ̀rìṣà against àwọn Muslim. Eléyìí jẹ́ nǹkan tí ó rán mi. Eléyìí dẹ̀ tún máa jẹ́ ìrántí fún àwa Muslim wípé kí ni Ànábì Muhammad kì í ṣe pé ní ó ètì ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, kì í ṣe wípé kí ni Ànábì Muhammad ló dé ló wá bẹ̀rẹ̀ sí ní condemn ìbọ̀rìṣà. Nǹkan tó ti wà ńlẹ̀ ni in the line of prophet, gbogbo àwọn prophet la fi mọ̀ wípé kí ni wọ́n gbọ́dọ̀ kórìíra ìbọ̀rìṣà, wọ́n gbọ́dọ̀ condemn ìbọ̀rìṣà. Òun náà l'Ànábì náà wá dé ló wá ṣe kí ni ló wá mú òfin yẹn ṣe wípé kí ni anything tó bá ti jẹ mọ́ ìbọ̀rìṣà kí a sá fún. So it's not just an Islamic thing. Kì í ṣe pé bóyá Islam ó ètì ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, irọ́ o. Ìbọ̀rìṣà generally in history, gbogbo line of prophethood ni wọ́n condemn ẹ̀. So eléyìí jẹ́ ìrántí fún àwa Muslim náà. Káwọn máa rò bí wípé kí ni Ànábì Muhammad ló dé ló wá ń gbógun ti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, kò rí bẹ́ẹ̀. Ìbọ̀rìṣà kì í ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ láti inú Old Testament tó fi bọ́wọ́ sínú New Testament tó fi wá dé inú Quran, kì í ṣe nǹkan tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí ara, a dẹ̀ gbọ́dọ̀ jìnnà sí. Ẹ̀yin ará, ṣe ti bí a ṣe mú ìrìn àjò ìrántí wa, bá ṣe mú láti inú Quran, a dẹ̀ lọ sí Old Testament, a ṣẹ̀ tún padà sínú New Testament. Ẹ jẹ́ ká tún wá padà sínú Quran ká sì lè máa rán wa létí, nítorí pé kí ni kọ̀ọ̀kan làwọn fa àdìtì, nítorí pé kí ni ìbọ̀rìṣà yìí ó jẹ́ nǹkan tó burú jáì, kò sí ẹ̀ṣẹ̀ tó yẹ pé kí ni tó burú tó. Ẹ jẹ́ ká tún lọ sínú Quran ká tún rán wa létí sí àwọn bí Ọlọ́run ṣe kí ni bó ṣe kórìíra ìbọ̀rìṣà. Ní Quran chapter 4 verse 48 àyíká wípé, God will not forgive association of partners with him. Ọlọ́run ò ní foríjì pé ká máa mú nǹkan mímọ́ náà ká máa ṣe ìbọ̀rìṣà, but he forgives anything less than that. Anything tí kò bá jẹ́ mọ́ ìbọ̀rìṣà, Ọlọ́run sì lè wò ṣe fún ẹ pé kó ó dáríjì ẹ. To whomever he wills, fún ẹnikẹ́ni tó bá wù ú ó lè dáríjì ẹ fún àwọn ẹ̀ṣẹ̀ mi, but tó bá ti jẹ́ ìbọ̀rìṣà ìwọ gangan lọ máa choose ibi tó fẹ́ dé sí nínú iná. Anyone
who ascribe partners to God. Ẹni tó bá ti ń bọ nǹkan míì lẹ́yìn Ọlọ́run tó ti ń mú nǹkan míì mọ́ Ọlọ́run ní sísìn, he has strayed into a far error. Ó ti sọnù réré. Ó ti jìnnà réré. Òun lọ́wọ́ àfáà Malik Musa ló ṣe máa ń báyọ̀ ní jẹ́. Ẹ wo bí táwọn lọ mẹ́ẹ̀. Wọ́n lọ súnmọ́ àwọn abọ̀rìṣà. Ẹ pé kí ni wọ́n ti jìnnà réré. Ọlọ́run nìkan ni ó lè bá wa mú wọn wálé padà. Nítorí náà ni wípé kí ni ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa kó dàbí titi wọn. Gbogbo àwọn tó bá jẹ́ Muslim ẹ jẹ́ kó máa rìnlẹ̀ lọ́kàn wa wípé kí ni ẹ̀ṣẹ̀ kan tọ́lọ́run ò ní dáríjì gẹ́gẹ́ bí a ṣe kà nínú verse yìí ní kí ni ìbọ̀rìṣà. God will not forgive association of partners with him, but he forgives anything less than that. Ẹ̀ṣẹ̀ mi ò Ọlọ́run bá lè yà fi ẹ̀fún ẹ̀ tó bá wùn, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà gbà pé o ò lè rí ìdáríjì lórí ẹ̀. So ní verse 116 of the same chapter náà Ọlọ́run tún sọ síwájú pé kí ni anybody who ascribes partners to God, ẹni tó bá ti ń lọ ń bọ òrìṣà o, he has committed a monstrous sin. Ó ti dá ẹ̀ṣẹ̀ tó le koko. Kò sí ẹ̀ṣẹ̀ tó tún le tó pé bí ni èèyàn ń ṣe ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà, èèyàn ń participate nínú ìbọ̀rìṣà. So ẹ jẹ́ kí ó máa jẹ́ ìrántí fún wa. Ẹ jẹ́ ká tún wá lọ sí one more verse of the Quran ká fi ká ẹsẹ̀ tó yí lẹ̀. Mo fẹ́ kí á wòye sí nǹkan kan. Ṣé wọn pé nígbà tá a ka first verse of the Quran yẹn Ọlọ́run sọ fún wa wípé kí ni gbogbo ẹni tó bá ti participate nínú ìbọ̀rìṣà pé gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀ ó máa bàjẹ́. Ṣé rí ibi tí ìbọ̀rìṣà tó le dé ó dàbí ẹni tí ó plug fóònù ẹ̀ lálẹ́ kó tó sùn ni. Kò wá mọ̀ pé kò plug dáadáa pé wáyà yẹn ò connect dáadáa. Ó wá jíjọ́ kejì tó ti expect pé fóònù òun ti máa charge, ó ti máa wọ full battery. Ó wá jíjọ́ kejì ó wá rí pé kí ni àṣẹ fóònù yìí kò tiẹ̀ mú wàǹbà kò gbé rárá. Kí ló dé wípé kí ni kò connect wáyà yẹn dáadáa. Bẹ́ẹ̀ náà ni ó ṣe máa rí fún àwọn tó bá bọ òrìṣà ní ọjọ́ àgbèǹde. Wọ́n á believe pé àwọn ti ṣiṣẹ́ rere síwájú Ọlọ́run ọba táwọn fẹ́ lọ dé bá, ṣùgbọ́n tó bá débẹ̀ nǹkan empty bar ló máa bá. Empty battery ló máa bá. Nítorí pé kí ló fà á? Ìbọ̀rìṣà tó ti lọ tọwọ́ bọ̀ yẹn ó ti ṣe kí ni ó ti bà gbogbo iṣẹ́ rere tí wọ́n bá ṣe jẹ́. Ẹ bá fún yàn scholarship o bá tún okùn lọ́rùn ẹ̀rú o bá ṣe àwọn nǹkan mèremère o gbẹ́bọ̀ o sí community o, tí o bá tún lọ mú ìbọ̀rìṣà mọ́ ẹ̀rù ẹ tó ti lọ mú ìbọ̀rìṣà mọ́ iṣẹ́, gbogbo iṣẹ́ tó ṣe yẹn ṣe kí ni ó máa bàjẹ́. Ibi tí ìbọ̀rìṣà tí ó lè dé nìyẹn. Jẹ́ ká lọ sí one more verse of the Quran ká fi ká sẹ́ẹ̀tò yìí lẹ̀. Ní Quran chapter 22 verse 30 àyíká wípé so stay away from the abomination of idols. Ẹ wo ìbọ̀rìṣà ó jẹ́ nǹkan tó yẹ pé kí ni ó burú jáì o. Ẹ jìnnà sí o, and stay away from the words of falsehood. Ẹ dẹ̀ ṣe kí ni kẹ́ kúrò níbi irọ́. Verse 31 being true to God, ká máa mọ Ọlọ́run ní ọ̀kan, ká sin Ọlọ́run nìkan o, without associating anything with him. Ká má dẹ̀ ń pa nǹkan kan pọ̀ mọ́ ní sísìn. Whoever associates anything with God, ẹni tó bá mú nǹkan pọ̀ mọ́ Ọlọ́run o, it is as though a máa ṣe àpèjúwe wọn dàbí ẹni tó jẹ́ wípé kí ni he has fallen from the sky. Ẹni tó jẹ́ wípé kí ni ó jábọ́ látòjú ọ̀run. Ẹ wo bọ́lá ṣe describe ìbọ̀rìṣà in a very dramatic way wípé kí ni àwọn tó bá ń participate nínú ìbọ̀rìṣà wọ́n dàbí ẹni tó jẹ́ pé kí ni wọ́n jábọ́ látòjú ọ̀run. Has fallen from the sky and is snatched by the bird. Ẹyẹ wá gbé ẹyẹ ó wá gbé ẹni náà ó wá gbé lọ sí kí ni and is snatched by the birds, or is swept away by the wind, or atẹ́gùn burúkú ìjì burúkú ó wá já ó wá gbé ẹni náà. Bẹ́ẹ̀ lọ́wọ́ abọ̀rìṣà ṣe rí. Or is swept away by the wind to a far off place, lọ síbi tó jìnnà rere tí wọ́n ti ní rí mọ́. Ajá àwọn tó bá bọ òrìṣà ajá wọn ti sọnù, wọn ò lè gbọ́ fèrè ọlọ́dẹ. Ẹyẹ ó ti gbé wọn jìnnà rere, ìjì ó ti gbé wọn jìnnà rere. So káwa náà ṣàkíyèsí ni ká jìnnà sí ìbọ̀rìṣà kí a má dẹni tó jẹ́ wípé kí ni ìjì á gbé jìnnà rere sí ìkẹ́ Ọlọ́run bá, á gbé jìnnà rere sí àánú Ọlọ́run bá, á gbé jìnnà rere sí paradise Ọlọ́run bá. Ẹ̀yin ará, mo bá ti rán ara létí wípé kí ni ìbọ̀rìṣà kì í ṣe nǹkan tí ó dáa rárá, a dẹ̀ gbọ́dọ̀ jìnnà sí. Èyí tó ti fẹ́ dàbí ẹ̀ ni wípé kí ni gbogbo nǹkan tí wọ́n bá pa nídìí òòṣà, gbogbo ẹran tó bá pa sídìí òòṣà, gbogbo oúnjẹ tó bá fi ṣe ìpèsè sídìí òòṣà, ìwọ mùsùlùmí má bá wọn jẹ o, má bá wọn lọ́wọ́ sí o, sá fún irun ló ń gbọ́ yẹn o, sá fún ẹ, má jẹ́ ká tọwọ́ bọ nǹkan tó yẹ pé kí ni ó máa ba iṣẹ́ ìwà jẹ́. A gbọ́ ti tàwọn Christian ṣe wọn pé nípa chapter 5 verse 5 Ọlọ́run fún wa ní ìgbàláyè wípé kí ni ká di oúnjẹ àwọn Christian, àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn ni wọ́n, they are people of the book, a lè jẹ oúnjẹ tí wọ́n bọ̀ tó bá ti kan oúnjẹ tó wọ́n sacrifice fún òòṣà, sá fún ìwọ tó jẹ́ mùsùlùmí òun ló gbọ́ yẹn, Rukayat, Usman, Abubakar, gbogbo yẹn sá fún gbogbo nǹkan tó bá ti jẹ mọ́ oúnjẹ tí wọ́n sáàbù sí ìdí òòṣà. Jìnnà sí kó má ba iṣẹ́ ọwọ́ wa jẹ́. Èyí tó tún bá fẹ́ dàbí ẹni pé kí ni ká máa consult àwọn ẹ̀mí àìrí. Ṣẹ́yẹ́ Ọlọ́run ba ẹ̀mí àìrí ni
tábà tó ti wá lọ ń pe àwọn ẹ̀mí àìrí mi tá ti ń bèbè tọrọ nǹkan lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni pé kí ni à ń ṣẹbọ sí Ọlọ́run ọba náà nìyẹn kò ṣe dìgbà tó yẹ pé kí ni a bá gbé òòṣà nìkan sílẹ̀ yẹn ní iyì tó fojú hàn ṣùgbọ́n ká tún máa consult ẹ̀mí àìrí yẹn náà bẹ́ẹ̀ ni pé kí ni à ń ṣẹbọ náà nìyẹn nítorí pé kí ni à ń provoke the jealousy of God against us nìyẹn ẹ jẹ́ kí a gbé ká má lọ́wọ́ sí àwọn nǹkan báyẹn ogun tó bá ti le jù ogun tó ti ń di wípé kí ni wọ́n pa èèyàn sí wọ́n ta ẹ̀jẹ̀ èèyàn sí ẹ má jẹ́ ká lọ́wọ́ sí gbogbo àwọn nǹkan báyìí gbogbo àwọn májìkì burúkú yìí ó máa ba iṣẹ́ wa jẹ́ ní lágbára Ọlọ́run gbogbo iṣẹ́ tá a ṣe àmúdélé ọlà lágbára Ọlọ́run gbogbo iṣẹ́ tá a ṣe àṣe kí ni àmúdé àlùjọ náà lágbára Ọlọ́run iṣẹ́ wa ò ní bàjẹ́ o ẹ jẹ́ kí n dá wákà kan kí tó lọ àti Christian àti Muslim tó ń wò mí ẹ jẹ́ kí n dá wákà kan báwo ni kí n ṣe dá o ok ẹ jẹ́ ká bọ́ọ̀rù wákà kan lọ́dọ̀ àwọn ọmọ ìyá tó jẹ́ Christian wọ́n ní bàbá ìwọ la ó máa sìn Ọlọ́run ọba Allah ìwọ la ó máa sìn ìwọ tó dá wa la ó máa sìn títí mímọ́ ògo fọlá rẹ ìwọ ńkọ́ bàbá ìwọ la ó máa sìn ọmọ o bàbá ìwọ la ó máa sìn ẹ̀mí mímọ́ bàbá ìwọ la ó máa sìn òòṣà o mímọ́ ògo fọlá rẹ Ọlọ́run ìwọ la ó máa sìn o Allah ìwọ la ó máa sìn Yahweh ìwọ la ó máa sìn Jehovah ìwọ la ó máa sìn títí mímọ́ ògo fọlá rẹ ẹ̀yin ńkọ́ Allah ìwọ la ó máa sìn Yahweh ìwọ la ó máa sìn Jehovah ìwọ tó dá wa la ó máa sìn títí mímọ́ ògo fọlá rẹ a kí gbogbo àwa ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì wípé kí ni a kún ọdún ìṣẹ̀ṣe tí wọ́n ṣe kọjá yìí làkún dínú kún mọ́ àdí àdínì fi ẹ̀sìn tí ń ṣe tí káà náà fi ẹ̀sìn tiwa ṣe tiwa kí gbogbo wa respect ara wa kí gbogbo wa mọ báńdì ara wa àwọn oníbàwá sin òòṣà tí ẹ̀ ń sìn ṣùgbọ́n yín ò ní pé ká má fìfẹ́ hàn sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ìwọ mùsùlùmí má bá wọn lọ́wọ́ nínú bọ̀rìṣà o ṣùgbọ́n fìfẹ́ hàn sí àwọn ọmọ ìyá ẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ afọ́mọdé so orí tiẹ̀ tó afọ́mọdé so orí yín náà shalom brother.